Femi Adebayo wá. Sọ̀rọ̀ yìí kò kà ẹ́. Ó yẹ wá fowó lẹ̀ ń bí. Tí Femi bá fi. Ẹ kúrò lọ́nà. Less than 20 million má gbà Ẹ lọ́wọ́. jẹ́ kúrò lọ́nà. Mo wà ní àdúgbò ọ̀bọ̀dá Fẹ́mi báyìí, wọ́n ń wò mí Tó gbogbo bá wọn. fi lẹ̀ less than 20 Ladies million and gentlemen, má gbà lọ́wọ́ ẹ̀. Femi Adebayo ìṣẹ̀dọ̀. Femi Adebayo Tó bá wù Femi Adebayo, ó lè lọ máa ra hall. Wọ́n pè yín lókè mẹ́yẹ bàbá, kò tówó wá ń ṣe nínú jagunjagun. Ó máa lọ máa Ẹ ra dé hall. sáyé. 20 million. Ẹ má bọ̀. Fẹ́mi, ọ̀rẹ́ ẹ pé ẹ ò dáhùn. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kó tó dé bí kò ní fún ẹ less than 20 million naira. Fẹ́mi lè ra hall rẹ̀ fún ẹ lásìkò yìí. Oya, kó wà ní. Mídíà, kámẹ́rà ti pọ̀jù. Kámẹ́rà ti pọ̀jù àwọn tó wà pàtí kan lọ. Mr. Alabi Fọlárin. Ọlọ́run ò mọ bí tí alágbé ti ń falágbé lówó. Ìyá ìdíje. Kí ló fún? Kí ló sọ ẹ̀? Mo ní mo sọ. Ṣọmọ bọ́ọ̀rẹ̀ ni wá, ẹni tó bá ti fún lèmi náà fún. Sọ́n tó fún fáyé kámẹ́rà rẹ̀, kí ló fún? Afeez Owo tí mo fún ẹ. Tó bá ti parọ́, àyàgàlúwà náà ni wá o. Ó yá lu ọpọlọ ẹ sọ tí mo fún ẹ. Kò fún ẹ 500. Ó fóun 500 naira. Ó ló fóun 500,000 ọ̀dẹ̀. Iye tèmi náà bá fún nìyẹn. Lẹ́nu oṣù sọ́jọ́. Ẹjọ́ níbi tí a bá dé $500,000. Thank you so much, Fẹ́mi Adebayo àti Odunlade Adekola. Ẹ má jẹ́ kí nìkan lọ. Ọba lọ. O ti kúrò lẹ́wù yẹn. Wèrè. Olúwayé fàájá. Ẹ sọ sí mi létí kó ṣì dànù. Dre. Pàṣẹ fẹ́ràn ni. Òun náà ṣe 500,000. Ẹ ṣe Òṣèré tí o ní àbọ̀lóye. ó yàtọ̀ tètè lò ní ìgbà tó wáyé máa lóní tíátà ò lówó lọ́wọ́ níbo.